Pastor Oyedepo can lie. Pastor Oyedepo can lie. Watch this video first. I went to the mountain December 87 and just worshiping the Lord out there. And he said, my son, David, I am pleased with you. Man, I developed goose pimples all over my body. I felt the awe of divine presence. But what have you brought for me? My God, what do I have? Oh, my salary. Jesus, I give that to you. 1,386 naira. I'll never need it till I die. That will show me the path of life. I wasn't praying for money. I've never prayed. I just keep obeying God. And he just keep enlarging and enlarging. Can I call 500 million now a sacrifice? That would be an insult to God. Let's imagine pé àáfàá kan ló sọ nǹkan tí pastor yìí sọ. Gbogbo ayé ò ní rọgbọ. Báwo ni wọ́n gbogbo ayé ò ní rọgbọ ni pé social media ti dàrú. Pé àáfàá kan ló sọ dé jáde. Mùsùlùmí kan ló dáná. Ṣùgbọ́n tí àwọn míì bá sọ wọn bá máa jẹ ìgbẹ́ báyìí ẹ ní ríro pé nǹkan tó ń ṣe yẹn ó dàbí kò dáyẹ̀ tí ẹ ní criticize ẹ̀. Pastor yìí ti ṣe fídíò yìí ó ti máa pẹ́ o mi mọ̀ ó ti máa pẹ́ tó máa ti ṣe. Ẹ rí i pé fídíò yìí ò trend. Kí ló fà á? Torí pé kò ń ṣe àfàá ló sọ. Tí wọ́n á pa àfàá ló sọ nísìnyí gbogbo social media ti dàrú. Àwọn bí fẹ́ẹ́ dàgbà bí VDM ṣe ń pin bẹ́ẹ̀ lẹ́sìn máa láwọn tí àwọn gègé bẹ́ẹ̀ lẹ́sìn máa láwọn oríṣiríṣi àwọn bloggers wọn máa pín káàkiri. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé àwọn ara wọn ló ń ṣe léyìn sìn ẹ rí i pé wọ́n ṣí ẹ̀ káàkiri. Gbàtà àfàá kan jáde tó sọ pé ẹ sọ fún ànẹ́bí pé ẹ sọ fún màálù pé ànẹ́bí ti kú. Ẹ wù báwọn èèyàn lọ́tọ̀ people wọ́n ṣe ń ṣí ẹ̀ káàkiri. Pastor wọn ló sọ̀rọ̀ yìí o. Ó ní 1980 kíní kan àbí kí ló sọ òun gba salary èlò ní salary yẹn náà 1386 àbí nǹkan ló pè wọ́n á ní Jésù wá bá òun sọ̀rọ̀. Ìgbà tó wà ní kíni Jésù wá bá òun sọ̀rọ̀ pé kíni what did he have for me? Ẹ wo eré tó ń pa fáwọn èèyàn. Pastor yìí nínú one of the best ẹ̀rọ pé ìdí òbá wà number 1 ajé number 2 ìkan náà àwọn àti pastor ìdímù yẹn àwọn méjì náà ló wà ní top ní Nàìjíríà. Tó túmọ̀ sí pé ẹ wá dúró èrò tó ní bó ń ṣe pọ̀ tó ẹ wá dúró followers ẹ bó ń ṣe pọ̀ tó millions là ń sọ kí ogun wọn dẹ́ gọ̀. Ẹgbọ́n nǹkan tó sọ sí ó ní Ọlọ́run bóun sọ̀rọ̀ ok ṣé owó táìtì tí wọ́n dá fún sí Ọlọ́run ló ń kó fún àbí Jésù ló ń kó fún lókè. Ẹ jẹ́ máa lò làákàyè wa náà tó bá jẹ́ Christian wọn ní kó gọ pé Ọlọ́run wá ní kí ló ní fún mi òun wá ní kó sálárì òun gbogbo sálárì òun báyìí òun kàn kó fún Jésù ni. Kẹ́yìn imagine torí kó fẹ́ gba owó lọ́wọ́ àwọn ọmọ ìjọ ẹ̀ ló fi sọ eléyìí òun rẹ̀ gbọ́ lẹ́yìn ẹ̀ ó wà pàtó parí ọ̀rọ̀ ẹ̀ tó wá ní pé kí ni ẹ̀yàn ó wá ń sọ fún àwọn ọmọ ìjọ pé what do you have for God? Ó wá ní tó bá ń bí 500,000 ti kéré jù pé ó dàbí pé bẹ́yà òun rí dínkù Ọlọ́run nìyẹn. So nísìnyí báyìí á gbé lórí millions billions ló máa fi charge àwọn èèyàn ó lè ní àwọn mẹ́wàá péré òun ní di tẹ́tẹ́ 1 billion láàrin àwọn mẹ́wàá nínú tó àwọn mẹ́wàá ló pé o á ti rí bí àwọn bíi 50 tó máa ti jáde tó máa donate 1 billion later á sì kìnnìkan láti tó wá bí lórí 1 million lórí 500 million bóyá wọ́n ṣe nìyẹn lẹ́yìn 500 million á tó bẹ̀rẹ̀ láti 100 million. Can you imagine? Ẹ wo ìgbàgbọ́ wọn pa irọ́ gbogbo tó ń pa tó ń tọpá àwọn ṣe fake miracle Jésù bá wọn sọ̀rọ̀ oníkàwọn ṣe gba oníkọ́ta wọn ò ṣe torí nǹkan mi o nítorí àti máa mọ́wọ́ lọ sẹ́nu ni torí àti máa pa irọ́ fáwọn nítorí kó tó mọ̀ káwé pé ìgọ̀ ṣé wọ́n lóògùn fún yín tó bẹ́ẹ̀ torí yín fi kú bẹ́ẹ̀ ni. Yá alihamudulilayi Ọlọ́run mà dúpẹ́ tó ṣe mí ní mùsùlùmí o because tó bá ti jẹ́ tó o bá ti ṣe mùsùlùmí tó wá pé Christian ni wò àgọ́ ojú ẹ̀ máa dípa ẹ wo adúlọ́ tó ń pa fáwọn ọmọ ìjọ wọn náà irọ́ yìí ti pọ̀ ju wọn ò dẹ̀ tún gbọ́ wọn tún gọ̀ sí ni kò tún fẹ́ preach fún wọn tó báyà wọn pè mà ní irọ́ níṣẹ́ my daddy say kí ọkọ wọn àbí daddy wọn bá wọn sọ̀rọ̀ wọn nígbà o daddy ọ̀rọ̀ tí bàbá yìí bá sọ nìkan ló máa gbọ́ ibi táwọn yẹn gọ̀dì kọ́ ló máa ṣe wà lọ́nà o ẹ try ẹ bá pín fídíò yìí ká ẹ bá pín ká o ẹ jẹ́ kó trend dáadáa torí tó káfà ló sọ wọn ti pín káàkiri tó tún máa ti trend ṣùgbọ́n wọn ti wọn ẹ jẹ́ kó wọn trend dáadáa tó ti yé yín every day ni màmá mú fídíò wọn wá lágbára lọ every single day wọn máa drop fídíò wọn.